Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Ayọ̀adé. Ààrẹ adé ọ̀hún lórí. Àfà ń dára, àfà tó gbé ẹfọ́ níṣà. Ẹ fẹ́ rádé lórí mi kẹ́ tó mọ̀ pé Ayọ̀adé lorúkọ mi, kò tiẹ̀ ní ìdí kẹ́ rí adé lórí mi. Ẹ má fọ̀. Tí ẹ bá tẹ̀ ti rí mi, á ti mọ̀ pé orúkọ yẹn rò mí. Ẹ pa. Ẹ má fọ̀, ó yá ẹ lè fún wa lówe. Mo kí gbogbo ara lé, mo kọ́kùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá mi. À ń gbọ́. Tẹ wà ní orí péjì Imam Togo TV. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Òwe tí mo mú wá fún yín, èmi ọmọ yín Ayọ̀adé ní òní ni àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ó pọ̀. Bí ẹ bá rí jìnnà ìyẹn rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Nígbà tí mo wò lọ wò bọ̀ ní òye ọmọdé tèmi, mo rí wípé bí ẹni tó ti travel, tó ti rí ìrírí lóríṣiríṣi, ẹni tó ti lọ sí Kaduna. Ìtumọ̀ lẹ́ńtọ́ láti sọ fún wa yẹn àbí? Bẹ́ẹ̀ ni sà. Okay. Ẹni tó ti lọ sí Kaduna, tó ti lọ sí Togo, ẹni tó lọ sí Abuja, tó lọ sí Ìbàdàn. Ẹ gbàgbé kọ́ńtìrì yín. Àmì ò lè gbàgbé láéláé. Ó yá. Tó ti lọ lóríṣiríṣi. Ìwọ tó wà ní ojú kan, for example ká sọ pé ẹni tó wà lábẹ́kúta tó travel rí, tó wá fẹ́ máa sọ wípé tó fẹ́ máa bá jiyàn lórí àwọn nǹkan tó ti rí ní gbogbo ibi tó lọ, tó wá fẹ́ máa bá jiyàn. Ẹni yẹn wá sọ títí nígbà tó rí pé kò yé wá ní àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ohun tí òwe yẹn tèmi rí pé ó túmọ̀ sí nìyẹn yẹn rálé. Ohun tẹ bá tó rí pé ó tọ́ sí òwe yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ bá wa love, ẹ jọ̀ọ́ àwọn ọmọ yín ni o. Kẹ́ tó sọ tán ló ti yé wa. Ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí. Tó bá dénú ẹ̀ adòdìdì. So nǹkan tí èmi lè fi kún ni pé ká tiẹ̀ ní pé nǹkan tó nímọ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Tí ó wá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tó dìdí lọ kọ́, tí nìkan wá fẹ́ máa bá àgbèrè kíní láti máa mọ̀ pé níyì o aláìmọ̀kan ló ń da ìlàmú. Àwọn máa sọ fún pé kí ni. Àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ká ní pé ìmọ̀ wà lára ẹni, ìbá máa sọ gbogbo pátápátá tí ó ń sọ yẹn. Bẹ́ẹ̀ni o. Ẹ ṣé púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín ará ilé wa. Ṣùgbọ́n ká tó máa lọ, a fi àsìkò yìí a fi sọ fún gbogbo yín péjì Imam Togo TV. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share rẹ o. Ni ẹ follow ẹ. Ẹ sì bá wa comment. Gbogbo bá ṣe ń débẹ̀, bá ṣe ń drop ẹ̀ lọ́wọ́ máa rí. Ìtí ó wà ń bẹ̀ ni pé òwe Yorùbá àti ìtumọ̀. Bẹ́ẹ̀ni. And then àlọ́ àpamọ̀ àti àpagbè. Bẹ́ẹ̀ni. Bó ẹ ṣe máa gbádùn wa ní gbogbo ìgbà nìyẹn. Ó dáa. Ó dìgbà. Ó dàbọ̀. Tí ká máa lọ. Bẹ́ẹ̀ni. Ẹ má fi nọ́mbà yín síta o. Ó dáa, mo ti gbọ́. Mo fẹ́ kọ́ wa mẹ́sẹ̀jì yín ni o.